ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa tí ẹ wà ńlé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín Gbangbadeku Gbangbadeku tí kedere máa bẹ̀ẹ́ wò tèmi á dùn kódà gbogbo àtúnkàn sí. Egungun nínú àgbálọgbábọ̀ nípa iṣẹ́ ìwádìí tá a ṣe ìgbàgbọ́ tí Yorùbá ní sí òkú ọ̀run tàbí ará ọ̀run òun náà ni ìṣẹ̀dá òòṣà Egungun ló ti gbìnàyà gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Èní jẹ́ ọjọ́ kan tó ṣe pàtàkì. Èní ni ọjọ́ tí a yà sọ́tọ̀ fún ìṣẹ̀ṣe fún wọn tí àwọn Egungun ìlú Ọ̀tà tí wọ́n jáde fún bàbá lẹ́ni. Ìṣẹ̀ṣe jẹ́ àwọn ọmọ Ọ̀tàlógún pàápàá jùlọ ilẹ̀ Àwórì. Nǹkan tó bí wọ́n bí ní ìṣẹ̀ṣe nílùú Ọ̀tà a sì gbọ́dọ̀ má ṣe é nítorí pé kí ni nǹkan tí àwọn bàbá ńlá wa tí wọ́n mú wá láti Ọ̀yọ́ nígbà tí wọ́n ń bọ̀ nílùú Ọ̀tà ni. Ẹni tó ti kú tó sì tún tòkè ọ̀run wá sáyé ní Yorùbá ọmọ kóòtù òjìrè ló máa ń pè ní ará ọ̀run. Ìdí nìyí tó ń ṣe máa ń pe ẹni tó wà lábẹ́ ẹ̀kú ní ará ọ̀run kínkínkín. Apàjẹ́ jẹ́ eégún tó ń fi ọ̀ṣọ́ lu àwọn olóyè eégún lórí látòrí ọlọ́pọ̀dà títí kan gbogbo àwọn olóyè tó kù. Apàjẹ́ ni ó ń fi ọ̀ṣọ́ lù wọ́n lórí. So apàjẹ́ jẹ́ eégún pàtàkì, eégún ìṣẹ̀ǹbáyé, eégún ìṣẹ̀ṣe nígbà ìwáṣẹ̀ tó yẹ pé òun ló ń dojúkọ gbogbo àwọn ìṣòro pé a fẹ́ ṣe ètùtù nílùú kí ìlú lè tùbà kó lè túṣẹ láti orí àwọn bàbá àwọn great grandfather wa ló ti ṣẹ̀ láti ìlú Ọ̀yọ́ dẹ̀ ni apàjẹ́ ti wáyé. Mo jẹ́ ọ̀kan nínú ìyàwó inú ilé mọ́sù yìí. Pàtí mo dẹ̀ ti fẹ́ wọn Egungun ni mo bá wọn tí wọ́n ń ṣe. Tí apàjẹ́ ò bá fi àṣẹ sí ọdún Egungun tó kábíyèsí bá ti fàṣẹ sí tóun ò bá fàṣẹ sí tí wọ́n bá ṣe asán ni wọ́n ṣe. Oríṣiríṣi máa wọ̀lú bá wọn ni ló fi jẹ́ eégún pàtàkì ni. Bó bá dijọ́ ọmọ adájọ́ ọdún eégún apàjẹ́ ló ń dá. Tó bá dẹ̀ dájọ́ ọdún eégún ètùtù tán gbọ́dọ̀ kọ́kọ́ ṣe apàjẹ́ ló ń ṣe tó máa wọ́ ẹran kiri ìlú. Ẹ̀yìn ẹni wọ́n máa wá dájọ́ ọdún eégún. Apàjẹ́ jẹ́ Egungun gidi láàrin Ọ̀tà. Òun ló ń fi wọ́n joyè. Ọlọ́pọ̀dà ni o, ìyá gan ni o. Apàjẹ́ ló ń fọsán lù wọ́n lórí. Á dẹ̀ gbá àkẹ́lé wọn, á ṣàdúrà fún wọn. Ẹni tápàjẹ́ bá dẹ̀ fi joyè, oyè náà máa tùbà fún ó máa túṣẹ. Ṣùgbọ́n ní tí apàjẹ́ ò bá fi àṣẹ sí kó fi joyè kó fọsán lù lórí kó gbà àkẹ́lé lórí kó ṣàdúrà fún asán ló ṣe o. Ó jẹ́ eégún gidi. Gbogbo wọn dẹ̀ ń fẹ́ yapa láti ya apàjẹ́ míì. Apàjẹ́ bọ́ lẹ́nu wò wọ́n. Kì í jà kì í bínú. Òun fún rẹ̀ ẹ̀kú ẹ̀ ló ń bá ẹni tó bá ní òun fẹ́ bàjà ẹ̀kú ló ń bá bínú. Ó jẹ́ eégún gidi, ó jẹ́ eégún pàtàkì láàrin agboolé yìí. Ó dẹ̀ jẹ́ eégún pàtàkì láàrin ìlú Ọ̀tà. Tí wọ́n bá fi tapàjẹ́ ṣe ó kù sí wọn lọ́wọ́ ni. Kí kábíyèsí Ọlọ́ta àti ìlú Ọ̀tà orí àsìkò wọn ó rọ ìlú Àwórì lára. Ọmọdé àtàgbà nínú wọn ń dùn lérí ọba wa Ọlọ́ta àti ìlú Ọ̀tà. Ọ̀tà ti wà tipẹ́tipẹ́ ó ti wà láti 1620 àti wà kí ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú kí wọ́n tó wà. Ọ̀tà jẹ́ olú ìlú Àwórì tí gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ látìgbà tí wọ́n ti wà kò sí pé bóyá ogun kó wọn rí àbí tí wọ́n bá fẹ́ kó èèyàn lógun. A tẹ̀ gbọ́ nínú ìtàn pé nígbà tí wọ́n ń kó wọn lẹ́rú ọ̀nà tó máa ń gbà kó wọn lọ sí ọ̀nà ìlú Gbangbadeku tó ń pè ní Badagry nísìn àwọn Àwórì àwọn Ọ̀tà nígbà míì wọ́n máa ń dúró lọ́nà láti gbà wọn ẹrú sílẹ̀. So kò sí nínú ìtàn pé a kó ìlú Àwórì ìlú Ọ̀tà a kó lẹ́rú. Àwọn òǹpìtàn mìíràn wọ́n tún jẹ́rìí gbé wípé Egungun ọjí awo kan wọ́n sọ pé ènìyàn ní gbégún
ará ọ̀run kì í gbégún ṣùgbọ́n ẹ̀kú tí ènìyàn kan tó dàborí ẹni tó wà lábẹ́ rẹ̀ tàbí lábẹ́ aṣọ làwọn èèyàn mìíràn ni wọ́n tún ń pè é. Egúngún a máa ṣe eré ìdárayá ní ọ̀kan òjọ̀kan. Àwọn wo ni olórìṣà egúngún? Nígbà wo ni à ń bọ egúngún? Tàbí nígbà wo ni ọdún egúngún ńlẹ̀ Yorùbá? Kí ni lájorí ọdún egúngún àti èèwọ̀? Yorùbá máa ń pa á lówe wípé aṣọ tá a bá rí lára egúngún tegúngún ni. Ẹ ká padà sórí ètò wa ètò yín Gbangbadẹkùn ní ààfin bàbá wa ọba Abdulkabir Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì. Tó kábíyèsí a mọ̀ wípé ògúnná gbòǹgbò tó ń dátọ́ lẹ́nu ògbín lẹ jẹ́ tá a bá ń sọ nípa ìmọ̀ ẹ̀kọ́ tó yè kooro kódà ọ̀mọ̀wé ni yín ṣùgbọ́n àwọn ọ̀nà wo ni ìmọ̀ ìwé ló ti ṣalátìlẹ́yìn fún yín tó fi jẹ́ kẹ́ ẹ yàtọ̀ tẹ́ ẹ wá di orí adé tó lààmìlàaka? Kì í ṣe ìwé nìkan ni èèyàn fi ń di ọba. Ìwà ó wà ńbẹ̀ and orí ó wà ńbẹ̀ nítorí èmi tẹ́ ń wò yìí mi ò tiẹ̀ gbàdúrà pé kí n jọba nítorí bẹ́mi ṣe ń lo ilé ayé mi mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo free kí n ṣe fàájì mi ò ní èèyàn kan sínú mi ò mo tẹ̀ kí n lọ síbi iṣẹ́ mi kí n dé kí n ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni mi ò in fact tó bá sọ pé ọba mi ò rò pé tó bá pín gan á kàn mí ṣùgbọ́n bó kàn ṣe ṣẹlẹ̀ náà ni pé àwọn aráàlú náà ló ń pè ló ní ìwọ ni ó máa jẹ ọba o mo ní kàn gbàgbé ẹ in fact ó dé point kan tó wọ́n sọ pé mo ti sá lọ nítorí ìlú òyìnbó làwọn fámìlì mi wà èmi náà mo wá láti ìlú òyìnbó wá ṣiṣẹ́ ní so mo dẹ̀ máa ń lọ wò wọ́n nígbà tọ́rọ̀ ọba yẹn ṣẹlẹ̀ tí mo travel wọ́n ní wọ́n ti lé ọmọ yẹn padà lọ sí ìlú òyìnbó ṣùgbọ́n bí orí ṣe máa sọ nítorí èmi àti ìyàwó mi àjọ sọ̀rọ̀ ọba nígbà tí gbogbo pressure yẹn á pọ̀ tí mo wá sọ fún wa ní tó bá jẹ́ pé nǹkan táwọn èèyàn fẹ́ náà nìyẹn gbà fún wọn pé Ọlọ́run á fún ẹ nímọ̀ àti òye tó máa fi ṣe mo ní ṣé mo mọ ibi tán tiẹ̀ ń da erùkẹ̀lẹ̀ sí tọ́kìlẹ̀ sí pé kìíní mo ní mi ò nǹkan tí mi fẹ́ wá ṣe kọ́ nìyẹn ṣùgbọ́n encouragement ìyàwó mi fún mi ó pọ̀ ni mo wá wò pé wẹ̀ màá ṣe ṣùgbọ́n from experience mo ní in the past 1 year kì í ṣe ìwé nìkan ni èèyàn fi ń ṣọba o kéèyàn tún gbàdúrà sọ́lọ́run pé kó fún mi ní ọgbọ́n àti òye tí màá fi darí àwọn èèyàn mi tó bá jẹ́ pé ìwé nìkan ni easy ṣùgbọ́n ìwé nìkan kọ́ so ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó jẹ́ kí n lè máa darí àwọn èèyàn mi pàápàá tí èèyàn bá jẹ́ ọba tó bá fẹ́ wà successful wọn láti ṣe òótọ́ pẹ̀lú àwọn èèyàn ẹ̀